kí ló dé tó jẹ́ yí pé àwọn obìnrin gangan fúnra wọn máa ń wá star kiri star tẹ́ bá wá rí ẹ ti gbàgbé pé star kan fẹ́ bá yín sùn kó fi ilẹ̀ kó lọ ni most especially kí ni yẹn ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà ní òyìnbó tó máa lọ́lé tó máa bá obìnrin sùn tó bá ti di pé obìnrin yẹn ń padà wọn láwọn lóyún fọ́ọ̀tì yẹn ò sí lọ́wọ́ ẹnì kankan o bíi fọ́ọ̀tì ẹni tó jẹ búrẹ́dì tọ̀ràtọ̀rà níjọ́ mi ẹ máa dọ̀rá borí ẹ wá ríbi tí mò ń lọ gangan ṣe rí gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ pé kinní kan tó ń bú K1 The Ultimate pé kinní kan ó ṣe gbà kan kí ló dé tá a fi kàrò dáadáa fọ́ọ̀tì ta lẹni tó wá fún ẹ ní one night stand olóòní lè wà ní patí kó lóbìnrin tó like nígbà tó jẹ́ pé tóbìnrin tó lórí bá ti ń kọrin táàmì ẹ lẹ máa jùdí wèrè sí wọn wọn á wá ṣẹ́jú sí wọn wọn á ṣẹ́jú sí kan nu kéésì ọmọ tẹ́rí yẹn o gbọ́dọ̀ lọ lẹ́yìn yẹn ẹlòmíì báyìí ẹ̀yìn stage náà ti fún ní dọ́gì ok ọmọ yẹn fún ọmọ yẹn ní nọ́mbà mi ní kó wá pàdé mi ní Houston Hotel lọ́la ní sososo time àwọn obìnrin ò ní kọ̀ kó jẹ́ ìyàwó ilé o kó jẹ́ ìyàwó kò jẹ́ ìyàwó ilé o star tí Wàsíù Àyìndé jẹ́ yẹn lásán á tẹ̀lé wọn star tí Wàsíù Àlàbí jẹ́ lásán á tẹ̀lé wọn á wá bẹ̀ star tí Táyé Currency jẹ́ lásán á lọ star tí Òṣùpá Sáídì ọba orin jẹ́ wọ́n máa lọ wọn ní kọ̀ nítorí pé àwọn gangan ti ṣe sí ọkùnrin yẹn lójú agbo ẹ wo gbò yẹn ẹ bára yín wẹ̀yìn yá wa mi tí ìròbìnrin tó sọ̀rọ̀ straight but wọ́n ń sọ̀pọ́tì obìnrin yẹn torí pé ó bí ọmọ ókè ọmọ tẹ́ ẹ̀ ń sọ yìí sọmọ 5 years ni àbọ̀ ọmọ 6 years ọmọ 20 years ẹ wá wí tán ọ̀pọ̀lọpọ̀ yín sọ ọjọ́ ọ̀la wo lẹ máa ń rò ẹ mọ̀ pé tẹ́ bá ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la ẹ máa sọ̀rọ̀ ọjọ́ ọ̀la yẹn fún tálíkà the only thing tó lè gbé ọjọ́ ọ̀la wọn ni pé kán síkì ìyẹn ni ojú máa ń ti owó ẹ wádìí ọ̀rọ̀ mi dáadáa tójú bá ti owó ó ní pé kéèyàn síkì kó má rí owó tọ́jú ẹ̀ ó ti kọjá àrú àwọn K1 mi support K1 o ẹ má máa ro ẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la afẹ́ni tó lọ sí 70 ṣé arorí pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí ọjọ́ ọ̀la afẹ́ni tí ò ń ṣọmọ 40 years tí ò ń ṣọmọ 50 years ẹni tó ń lọ pé 70 ẹjọ́ sọ́jọ́ àárọ̀ ló wá wà ní going to 70 torí kí nìyẹn ò yé mi tọkùnrin bá ti ṣàṣe má ṣe báyìí next ọjọ́ ọ̀la ẹjọ́ ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí ṣé ń ṣeré ni ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí ó ṣe jẹ́ pé ìsìn ni màmá èèyàn ojú tó bá tẹ̀ tíjọ́ ó ti fi lọ K1 tẹ́lẹ̀ kí ló dé tó yẹ pé ìsìn ló yọjú ọ̀rọ̀ man support man kọ́ lélẹ́yìí o I'm not supporting K1 because ibi tí K1 ti ní blame ni pé kí bàbá yìí náà máa bóbìnrin sùn láì dọ̀rá borí bọ̀ kíní kò yí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olórí yìí náà ti ṣiṣẹ́ sára wọn ò ní kó àrùn téèyàn bá lọ àwọn gan tá a kéré yìí tá àti ẹ̀ ń ṣolórin tá a bá wà ní pàtí tóbìnrin bá díjú sí wa tá a bá ní kó lọ fún káàdì á tẹ̀lé ẹ̀ ń ta ní kó fún káàdì tá àti ẹ̀ ń ṣolórin yìí àgàgà tó bá mọ̀ wá tó dẹ̀ tún ti rí pé òbòdó òyìnbó la ti wá bó tiẹ̀ wá látòbòdó òyìnbó tọmọ ọkùnrin bá ti dúró tó san obìnrin fẹ́ tẹ̀lé kò sí nǹkan kan tó ń jẹ́ ìfẹ́ mọ́ nísìn ẹ lọ wo dáadáa ẹ wo ní Facebook ẹ wo nǹkan táwọn ọmọ 20 26 27 ẹ wo nǹkan tó ń dánwò lára ẹ di pé there is nothing like love so ìwọ ọkùnrin tó bá ní opportunity ìwọ obìnrin tó bá rí opportunity pé ọkùnrin kọ̀ọ̀kan fi ìfẹ́ hàn ẹ́ lásán sister mi grab ẹ o bọ̀ ó máa ń yà mí lẹ́nu pé ńgbà míì àwọn tí ọkùnrin bá fẹ́ràn àwọn obìnrin ò ní fẹ́ràn wọn ẹlòmíì náà máa fẹ́ràn tó bá wá jìyà bó ń bẹ̀ wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó fẹ́ràn wọn bó náà ti ń ṣerú ẹ̀ K1 The Ultimate ti kú ònú ẹni tí a máa halẹ̀ mọ́ bàbá yìí ò ń ṣọmọdé ọmọ 20 years lọmọ yìí life wo lọmọ yìí ti live life wo nìyá yẹn ti live ẹ bèrè òpó madam bọ́lẹ̀ ti pàdé ẹ̀ nínú gbogbo yín tó ṣùọ̀ fún yín pé K1 ló lọmọ lè jọ ọmọ ń jọyàn gbà mí kò ṣùọ̀ ṣe rí kíní èmi ò bá ní ká máa farabalẹ̀ wa má ti torí pé afẹ́ kan àwọn náà fẹ́ ṣe content afẹ́rò àwa yóò dóde yẹn o àwa kan bẹ́ẹ̀mi ṣe wà yìí ẹ gbàgbé kò ní iye owó tí Facebook fẹ́ fún mi wọn ti ẹ̀ ń fún mi lówó nítorí máa violate all the time ní
màá gbọ́ ni olórin síbẹ̀ next tó máa gbọ́ wọ́n ti yọ kíní mi nígbà tí ó ń ṣe pé yẹn èmi kàn fẹ́ máa jẹ́ kí àwọn èèyàn wa ọgbọ́n díẹ̀díẹ̀ tèmi ní ni mo fi ń jẹ́ káwọn èèyàn máa àwọn èèyàn sọ̀rọ̀ fẹ́mi náà lẹ́nu tó máa ní tó sọ kí ló dé tó yẹ pẹ̀yìn obìnrin olórin lẹ́ ń ranjú mọ́ àtẹni tó bá lówó agreement wo ló wà láàrin ìwọ àti ẹ̀ kó tó di pé o lóyún sígbà tó lóyún yẹn ò rí K1 kó tó di pé màmá ẹ kú láti lọ sọ pé mo lóyún fọmọ yín ó ṣe jẹ́ pé ìsìn náà jáde bóyá tí wọ́n sọ tí K1 ń yarí àmọ́ but why kí ni ìtumọ̀ ọjọ́ ọ̀la yín lẹ fi ń ṣeré ọjọ́ ọ̀la yín ní kinní kan ẹ má máa sọ yẹn mọ́ fẹ́ni tó bá lówó bí kẹ́ máa sọ fọ́kọ́ya tí ò bá fẹ́rù ìyàwó tó fẹ́ yẹn tó máa ránwó ń ṣẹ́ èmi ò fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ yẹn mọ́ ọjọ́ ọ̀la yẹn lẹ fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọjọ́ ọ̀la tẹ́ ń pariwo yẹn táwọn kan ti pariwo ẹ̀ tó fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin táwọn ọkùnrin míì fi lọ́n fẹ́yàwó kékeré tó ń fẹ́yàwó méjì mẹ́ta sí but ìyẹn kọ́ lọ̀rọ̀ but what kind of agreement did you have with ẹni tó fún ẹni one night stand tó yẹ kó o délé tó yẹ kó lọ alábùkún kó pọ̀ ọ̀sán wẹ́rẹ́ kó kó gbọ́ ẹ̀ pọ̀ tó yàn òfin ní wáyé rárá tó bá ti ń rí symptom àwọn kan wèrè kan wà tó lè lò ní gbogbo ìgbà yẹn even sìn tó yàn òfin ní wáyé rárá kò ní jẹ́ shame anyway mi tún ní blame ẹ̀ ó lè jẹ́ wọ́n ní kó má ṣẹ́yún bọ̀ ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ kó lè jẹ́ kọ́kùnrin bẹ́ẹ̀ sùn láì lo ọ̀rá àdáàbòbò ẹ̀yin boys àtẹ̀yin woman àtẹ̀yin guest ẹ̀ wá ń gbòòrò ẹ̀yin ní kẹ́ ṣọ́ ara yín ẹ̀yin ní kẹ́ ṣọ́ra yín kò ṣe gbogbo ọkùnrin tó bá ń bá yín sùn náà lẹ máa tẹ́dílẹ̀ fún ìgbàrà tẹ máa jẹ́ kó dá sí fún yín ọmọ kan sì ó wà lórí Facebook tí mo rí ó lóun ti fún over 20 something person ní HIV ààrò yẹn o àmọ́ tó wá sí òtẹ́ ìjísòrò bọ́kùnrin ṣe ń lo obìnrin wàá gbọ́ mo ti lò ó bẹ́ẹ̀ lóbìnrin náà ń lo ọkùnrin ẹ máa rí you can check my phone tó bá ti ń di you can check my phone láàrin ìwà àtìyàwó ẹ ọmọ bá gbàgbé mo fi kún ni àwọn ọkùnrin gangan mò ń bá sọ̀rọ̀ ẹ wake up gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ń tà ń sìn wọn ò déètì ẹnìkan wọ́n máa láwọn ní 2 million lákàntì boyfriend wọn ní 100,000 lákàntì à ń wò tá à ń rí ríṣiríṣi tí ò ń ṣe pé bóyá content tó yẹ pé confam ni so ẹ má máa rọ̀rọ̀ ọjọ́ alẹ́ fẹ́ni tó bá lówó lọ́wọ́ kò work ẹ lè wá bí kẹ́ bú mi ẹni kẹ́ pàdé yín mọ́ tó bá pè yín tó bá bá yín sọ ẹnìkan lo rọ́bà tó bá ti lo rọ́bà ẹ lọ irú nǹkan tá à ń sọ yín sí ó lè jẹ́ kọ́ bọ̀ K1 fún o bọ́ bàbá ẹ jẹ́ ń sòótọ́ fún yín ó ní tẹ́ ẹ kọ́ ó ní ìtumọ̀ o ó yá àwọn tó yé bọ́ bàbá ẹni tó bá ti jẹ́ ọmọ èèyàn yóò rí jẹ́ ẹ̀ tí ẹ o èmi ò ní parọ́ fún yín tó bá lè DNA test is around K1 èló lẹ fẹ́ fi ṣe DNA test ọ̀rọ̀ tó bá lóyún tó sàrà ni number 1 nínú yẹn mi láìkẹ́ rárá torí ẹ ti wọ́ ọmọ yẹn kò síbi tó ọmọ yẹn lè tó lè ní wọ́n ti mọ̀ pé ó ní ọmọ yẹn lẹ̀ ń báwí kò yẹ kó rí bẹ́ẹ̀ K1 àbúrò yìí làwa jẹ́ o àmọ́ gbà mí àbúrò lè correct ẹ̀gbọ́n ẹ̀ o tó ti yé bàbá làwa náà so ẹ̀yin èèyàn ẹ má máa sọ wípé ọjọ́ ọ̀la fẹ́ni tó lọ 70 sọ́jọ́ àárọ̀ ló wá wà ní àbẹ́ ẹ̀mọ̀gbà tọ́jọ́ ọ̀la gan bẹ̀rẹ̀ ni tó ti kọjá 20 40 30 40 50 ẹ wá ń sọjọ́ ọ̀la. ìmọ̀ràn àkọ́kọ́ tí mo ní fún our K1 the ultimate àwọn tí bá ń ṣẹlẹ̀ láyé ẹ máa lọ straight sórí issue ẹ má máa ròyìn pé kò sí tẹ́nìkan fi mí ṣe go straight to the issue bẹ́ẹ̀ bá tender apology ẹ̀ tender kì í ṣe gbogbo èsì lọ́lọ́rọ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lèsì alágbára ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán alágbára ò gbọ́dọ̀ jẹun tán alágbára ò gbọ́dọ̀ bínú tán àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ gbójú bí ìgbà tí ò ṣẹlẹ̀ ẹnìyẹn padà bọ̀ wá jẹ ìyá ẹ̀ lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ ní moment ẹ rí pé ó fẹ́ fi yín ẹ gbójú kódà báwọn èèyàn ń tì yín moment yẹn nígbà títì. ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì K1 the ultimate ẹ dákun ẹ má máa wá olórin mọ́ olórin ló ní kán play game pẹ̀lú most things pẹ̀lú agbárí tọ́lọ̀ fún wọn àwọn olórin smart ẹ̀yin ti di bàbá olórin ẹ má rò pé ọ̀dọ̀ olórin ni yín mọ́ at the age of 70 or close to 70 bàbá olórin lẹ jẹ́ à ń pẹ̀rẹ́ ẹkùnrin kan ní Umaidu nínú ìtàn Islam Umaidu yìí ni à ń fẹ̀sùn kàn wọ́n bá gbé lọ lé ọba lọ́dọ̀ Umar bin Abdulaziz wọ́n lọ́daràn ni ọ̀tọ̀ ní tí wọ́n gbé wá fún ìgbà tó déwájú Umar bin Abdulaziz ọba bá sọ fún ọlọ́daràn ní ọ́tẹ́lì àti ń wá ọkiri ọkùnrin kan orin tó kọ yẹn ti dà lúrú ó ti dá gbogbo ọ̀dọ́ lórí rú ọ̀daràn ní ó yẹ kó ṣẹ̀wọ̀n ó dẹ̀ yẹ kó jẹ̀bi lálà
kí lọ́ràn tó ń da wọn ló mutí ó ní ta lórí òun níbi tó mutí ẹ̀rí dà wọ́n níwọ̀n náà lẹ̀rí ara ẹ̀ orin tó kọ tí gbogbo ayé ń kọ kiri orin wo ni umaidulẹ̀ di amajada ruhu ahuri amuridu ṣàìbàtẹ́lẹ̀ àṣìláhùn àti ẹsẹ̀ kejì nítorí time ìwọ tó kọrin pé ó mutí gbogbo inú ilé rẹ ló bá stock ọtí sí ó mutí ó fi dàgbà ó ṣàbẹ̀wò lórí ó fọtí sílẹ̀ ó ti mutí náà ní bá ń retí kán dájọ́ Umaidu bá ní dúró ọba mùsùlùmí ni Kùránì ló fi ń dájọ́ sọ ọmọ dájọ́ ènìyàn jọlọ́run lọ ọgbọ́n tọ́lọ́run sọ nípa àwa olórin nínú Kùránì ọlọ́ni wa shu'ara'u yattabi'uhumul ghawun suratu Shura wa shu'ara'u yattabi'uhumul ghawun ọlọ́ni gbogbo àwọn olórin bí ẹ bá ti rí wọn àwọn ọmọ líle àwọn ọmọ tí wọ́n ti ro lépin báwọn padà lé mọ́ wọ́n máa pọ̀ lára àwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn wa shu'ara'u yattabi'uhumul ghawun alam tarahum annahum fi kulli wadin yahimun ẹ̀yin èrí wọn ni pé wọ́n máa intoxicate ara wọn láì mutí kò sí tí ò lè pa wọ́n bí ọtí ìfẹ́ lè pa wọ́n bí ọtí kódà ọ̀rọ̀ ẹnu lè pa wọ́n bí ọtí wọ́n máa feel intoxicating every time wa annahum yaquluna ma la yaf'alun Quran ní tí wọn ò ṣe ni wọ́n máa sọ òpùrọ́ pọ̀ nù wọ́n máa parọ́ olórin a máa parọ́ ó ní tọ́ba tó dá yàtọ̀ ọ̀run bá sọ pé òun parọ́ kí ni tiẹ̀ tó sọ pé òdodo ni tí mo sọ ọ̀dà ń táyà Quran wí ni mo ló ṣẹ lórí òun ò mutí ntáyà Kùránì wí ni lòun tó lé lórí Kùránì ti sọ pé wọn parọ́ nígbà Kùránì dẹ̀ yí bẹ́ẹ̀ ìdájọ́ wo lọ́lọ́run fi tẹ̀lé inú àyà yẹn tó ní kọ́ ọ̀dá lé mi lórí àbọ̀ ìdájọ́ àbòsí Umar bin Abdulaziz orí nǹkan kan wí mọ́ wọ́n padà túlẹ̀ pé kọ́ máa bá tiẹ̀ lọ ni bàbá wa K1 bàbá olórin lẹ jẹ́ ẹ má máa hùwà olórin most time ẹ̀kọ́ kan ẹ máa tẹríba fún àwọn nǹkan míì tọ́ta bá plan against yín the bigger the head the bigger the headache bórí bá ṣe tó ní ṣe fọ́ olórí o irú yín ò tó nǹkan nínú gbogbo olórin Nàìjíríà àwọn tí wọ́n dàbí yín nílẹ̀ Yorùbá bóyá lẹ tó márùn tí wọ́n fẹ́ súnmọ́ yín kan bóyá lẹ tó márùn tó ń rúlú bọ̀ láti bíi 50 years kí gbogbo orin rẹ̀ ó dẹ̀ má sà kí yìí rẹ̀ ó má sà ẹ̀ sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ màlúù aládàáúdà ṣùkúrọ̀ wákọ́lì ìlùn mìíràn bá díà ṣàkú ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe ti yín yànà ọ̀tọ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹ máa ta sánsán gbogbo ògbà K1 the ultimate ẹ máa ríra yín as a leader ẹ máa ríra yín bí olórin tádúrà bá gbà lórí ń tẹ̀lé ọba lọ́la nìyí kò ń tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn àríro eléyìí rí àfíndẹ́rù bọ́ lọ́rọ̀ ni o kò sí tí ò ṣẹlẹ̀ rí látayébáyé ni wọ́n ti kọ oyún látayébáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún everybody knows that n tó dáriwo sílẹ̀ lórin tẹ́ ẹ kọ́ bó bá lóyún kóyún sàrà ni ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o ìyẹn gangan ní issue Ànábì sọ̀tàn kan fún wa arákùnrin kan tó jẹ́ wòlíì Ọlọ́run ó fi sọ̀tàn àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ látòrí ìtẹ́ wòlíì Ọlọ́run ni gbogbo aráàmù ló sá fún ó yan náfìlà lọ Ànábì ló sọ ìtàn yá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó yan náfìlà lọ́wọ́ ọmọbìnrin yẹn ti wá gba owó contract pé òun ó dojú tì òun ó fi ṣẹ̀sìn ó lọ gbé abẹ́ bá nílé àfáà sá fún àfáà torí ẹ̀ sá kò lé ó wá sá lọ inú igbó ó lọ yan náfìlà inú igbó yẹn tá àfáà sá lọ ló tó lọ wá kan bìlísì lóhun ó jókòó lórí imú rẹ lóhun ó jókòó lórí rẹ ní ọ̀sáyè bó ṣe góńgóri imú rẹ yóò jókòó sí ó tún wà débẹ̀ nínú igbó àfáà yan náfìlà lọ́wọ́ bó ṣe túra rẹ̀ òhò tí ń jó òhò wájú àfáà nù àfáà díjú mọ́rí kò wó bẹ̀ mọ́ ìyàn náfìlà díjú náfìlà díjú yàn làáfáà yàn kọ́mọ bá rí òhò obìnrin arẹwà tí ń bẹ wájú ẹ̀ déédéé ìgbà ní akùnrin kan tí ń gun ràkúnmí lọ lòun rí i pé káì arẹwà rèé bó ṣe ra múnú níwájú àfáà yẹn ti ṣe gbogbo tí wọ́n ṣe ọmọbìnrin sì jura rẹ̀ lẹ̀ lóyún bá dé wọ́n bá ń bi léèrè pé ta ló lóyún wọ́n là àfáà lónìí ẹbí léèrè sí orí òhò òun ni wọ́n bá gbé àfáà lọ ilé ẹjọ́ àfáà ni mi ò rí òhò rẹ̀ mo rí tó ṣí òhò bẹ̀ tí mi ò wò bẹ̀ mo dijú ni ok òun ní ìbálòpọ̀ lójú ẹ̀ àbóhun ò ní ìbálòpọ̀ òun ò mọ̀ bó ṣe fírèmù àfáà ọkùnrin ọba di àdánwò wọ́n bá lọ sùn gbogbo ilé àfáà náà wọ́n já ráǹkì àfáà wálẹ̀ ọmọbìnrin yẹn gba owó contract ní lọ́dún náà lọ́hùn wọ́n bá fi àdánwò kan àfáà yìí wá bẹ̀rẹ̀ sí ni máa lọ bí Ọlọ́run ọ̀sá kò nínú ìlú ọwọ́ àdìjọ́ kan ọmọbìnrin yẹn ó ti bímọ gbogbo ayé ń pe ọmọ yẹn lọ́mọ àfáà ọgbọ́mọ dání lẹ́gbẹ̀ẹ́ títì ọgbọ́mọ dání àwọn èèyàn ń kọjá lọ ọwọ́ àrí arábìnrin kan
tó jẹ iye tán ń lù ú bọ̀ wọ́n ń kọrin fún pé zanaeti wa sarakiti zanaeti wa sarakiti ó ṣèṣì náà ó tún jalè zanaeti wa sarakiti. Wọ́n ń fẹ̀sùn kan ọmọbìnrin míì tí wọ́n ń lù ú bọ̀ pé oníṣìnà ni ó lè ní. Lárábìnrin yẹn bá ṣàdúrà pé Ọlọ́run ọmọ òun tó ń bí ọmọ ìsọnù ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ májọ ọmọ òun ọ̀sẹ̀sìn bí eléyìí o májọ yọ lórí ibú bí etí ń lọ yìí. Lọmọ ọwọ́ ọmọ ọdún 2 lọ̀rọ̀ bá jáde lẹ́nu ẹ̀ ọba mi bá yí ọ̀dá ọ̀rọ̀ fún. Ó níyà àwọn ẹ̀ mọ̀ wí bẹ́ẹ̀ mọ́ irú ẹni tó wọn ọjọ́ ni lọ nítorí ẹ̀ ń parọ́ mọ́ ni bí wọ́n ṣe parọ́ mọ́ bàbá tẹ́ lóru ló bí òun tí kì í sòun ló bí òun. Ìyá sọ́ọ̀kì wọ́n parọ́ mọ́bìnrin yìí ni ó ní yóò bọ́ bẹ́ẹ̀ kò ní bá lọ bẹ́ẹ̀ wọ́n fírèmù ẹ̀ ọ̀pù ní àtayébáyé ni wọ́n ti fírèmù èèyàn bẹ́ẹ̀ ṣe fírèmù òun náà fún bàbá wòlíì tẹ́ sọ pé bàbá wòlíì ló bí òun. Gbogbo ayé bá gbọ́ lọ́ba di ha ní ẹ bá lọ pé wòlíì padà sáàrin ìlú wọn bá dájọ́ fọmọbìnrin yẹn. Nítorí náà kí ni mo sọ débẹ̀ àríwú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. K1 the ultimate lọ́pọ̀ gbà ẹ má máa wo ẹ máa rántí pé you are now a grandfather. Love carry my dewa nítorí kálukú bá ṣe ni ó gbà. Kódà bó jẹ́ pé yín lọ lọ́mọ yẹn bó jẹ́ pé yín kọ́ lẹ ní orin yẹn wrong tá a bá fẹ́ sòdodo fúnra wa. There are ways tẹ́ fi lè play around gbogbo orú nǹkan báyìí. Ẹ̀yin àwọn èèyàn tí wọ́n máa bá yín mójútó orú késìsì báyìí késìsì sọnù lélẹ́yìí. Davido irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ wo báwọn family ẹ̀ ṣe bá manage ẹ̀. Wọ́n lọ ṣe DNA test ni DNA test 5 ni wọ́n ṣe. Arábìnrin tó parọ́ mọ́ Davido ó mú DNA 2 center 2 àwọn bàbá ẹ̀ mú center 3 àwọn bàbá Davido 5 òfo ló bá dé Davido kọ́ lọ́lọ́mọ. Ara ọmọbìnrin yẹn náà balẹ̀ wọ́n wá torí ẹ̀ jù sẹ́wọ̀n wọ́n torí ẹ̀ bá ṣẹjọ́ wọ́n tún bò lówó ni pé máa bá rán dandan. Irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sáwọn àfáà ó ń ṣẹlẹ̀ sáwọn wòlíì tí wọ́n á fúrèmù ẹ̀ omi dẹ̀ lè jẹ́ òdodo tó jẹ́ pé ìwé ìbóbìnrin ṣe present ẹ̀ ní abí ọkùnrin nínú. Mò ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin mò ń bọ̀ hardly ó lè jẹ́ pé ìwé ìbó ṣe present ẹ̀ ń ló bí nínú. Àwọn obìnrin míì ò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe present ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá léni pé ó yẹ lágbájá ó sojúṣe ó yẹ lágbájá tí ò bá sojúṣe ṣé ká wá bà lórúkọ jẹ́ ní solution. Tó bá deny rẹ̀ forever tó lóun ọ̀gbá kò sínú ẹni tí pariwo lórí íńtánẹ́ẹ̀tì kan lè claim ọmọ yẹn. Bí wọ́n bá fún ní scholarship wọn lè fún ní blood wọn pé blood àwọn ni. Ó ṣeéṣe lọ́la káwọn ọmọ wọn gan sọ pé kì í sọ ọmọ bàbá àwọn. Kí ló dé tá a fọgbọ́n lọ ayé. Davido ṣe tiẹ̀ bàbá K1 ẹ láwọn kọmitì kan tí wọ́n máa mójútó rú nǹkan báyìí. Popularity ló gbé wá àṣeyọrí ló gbé wá bẹ́ẹ̀ bá ju magnet sílẹ̀ ìrìn ọ̀lẹ̀mọ èrùpẹ̀ ọ̀lẹ̀mọ kí ló kan èrùpẹ̀ àti magnet pọ̀. Báyé ṣe rí nìyẹn. K1 the ultimate mo bí Ọlọ́run fún yín ẹ̀ ní ṣubú àmọ́ o ẹ wà careful tí bàtà bá ń ro pọnlápọnlá jù ó lè yà o. Bí pa òun lẹ́nì kíní kan lẹ́nì òní tètè jìnfìn ọ̀la tètè jìnfìn tètè nìkan kọ́ ló wà lọ́fìn o. Àwọn kan ṣe ń tó wọ́ọ̀sì jẹlé yìí lọ́nà á. Ó yẹ kí a mọ̀ wípé nítorí pé bàbá yìí lówó ó nípò ó ní gbogbo ẹ̀ ní àìmọ́ yọ àwọn tí wọ́n bẹ ní tí wọ́n fi bọ́ọ̀dì wọn sọ́ọ̀kì tírélà tí wọ́n fọ́bìnrin lóyún tí wọn ò gbà kódà fúnra ìyàwó ní ọmọ claim pé ẹ má pè ní bàbá ọmọ òun o eléyìí èso ọmọ bàbá ọmọ òun ló dẹ̀ lọ́mọ òun kọ́ ọmọ dààmú pọ́mọ òun ni ìyàwó ni òun kọ́ ló ń bí fún kò fẹ́ kán mọ̀ òun mọ́ bẹ̀tẹ̀ ní ọba tí lórúkọ ti dáràn nú ayé bí ò pé wọn ò pé àìmọ̀ Ọlọ́run nìkan ló lè dájọ́ àfihàn pínran. K1 the ultimate ẹ máa dúpẹ́ fọ́lọ́run bó ṣe tó ayé yín ẹ máa dúpẹ́ bó ṣe tó ayé yín ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ láyé àgbà tí ń débọ̀ at the age of 70 ẹ máa manage irú àwọn nǹkan báyìí bí bá ti ń yọjú ẹ tètè máa fún wọn ní nǹkan tí ẹ bá máa jẹ èyí tí ó gba owó omi ń bẹ tó jẹ́ pé ó fẹ́ jẹ ń bẹ ni ẹlòmíì ń bẹ tó jẹ́ pé orúkọ tẹ́ create yẹn ló fẹ́ kí family òun náà ò ní ń bẹ ẹ máa bẹ́ẹ̀ ṣe manage everything. Wọ́n máa ń sọ̀tàn kan nílẹ̀ Yorùbá ìtàn pọ̀ lórí wáàsí tòní wọn lárákùnrin kan ló lọ sí gbó ọdẹ ó wá dé gbó ọdẹ ó wà lórí igi olórí ọdẹ ìlú yẹn kú wọ́n fẹ́ ṣípa ọdẹ ó wá ní kó wọn sáré lọ pẹran díẹ̀ kó tó di pé wọ́n jọyìn wọn nígbà tó wà lórí igi wọ́n ń gbọ́ ìlù àgẹ̀rẹ̀ tí wọ́n ń lù níbi tán ti ń ṣípa ló bá rí ẹran gàlà kan tí ń bọ̀ ó ti fẹ́ ta níbọn ló bá rí pé ẹran gàlà yìí máa ń jó bí ènìyàn òtútù bá wọn ló bá káwọ́rọ́ nínú ìtàn àlọ́ àlọ́lẹ̀ Yorùbá ló bá wọnú òkìtì kan nígbà tí ó jáde láti inú òkìtì ó ti dènìyàn ó ti gbégbérí ọdẹ wọ̀ ó mú àparò ọdẹ ó sọ séjìká ó dé fìlà ọdẹ ó gbé àpò ọdẹ lòun náà bá mú kinní kan dání bí ìbọn ó ní ọwọ́ ayá báyìí òde sípa ọdẹ ya olú ọdẹ là ń lọ sípa ẹ̀ lòun náà bá kọrí síbẹ̀ bàbá yìí ò lè pẹran mọ́ ó sáré jábọ́ lórí igi nígbà arákùnrin yìí lọ tán ó délé ẹ̀ ó lọ lo ń tọ́ yẹ kóun náà lò ló bá padà lọ síbi wọn ti ń sípa ọdẹ nígbà tó débẹ̀
arákùnrin yìí lọ́ba tí ń jó bíi kòkòrò kò sẹ́ni ó jó tó òun ni gbogbo ayé ń wò bàbá ọdẹ yìí bá súnmọ́ òun náà jó ó jó wẹ́rẹ́wẹ́rẹ́ ọba gbẹnu sí létí ọba ní ọ̀rẹ́ wá sẹ́ranko ṣènìyàn mo rí ẹ nígbà tó wà ní gàlà mo rí ẹ nígbà tó wọnú ọ̀gán mo rí ẹ nígbà tó gbá sọdẹ wọ̀ mo rí ọ nígbà tó wá bíbá mo tún wá rí ọ pé wọ́n lọ́mọ àjójú mo mọ̀ ọ́ o sẹ́ranko ṣènìyàn òun náà ò já kó tutù ó ní bàbá gbé tí ẹ síbí òun náà bá gbé tí sí ó ní bàbá bójú ẹ bá tó gbà gàlà tójú ẹ tó gbà mo wọnú ọ̀gán tójú ẹ tó gbà gbá tó gbà wo tójú ẹ bá tó gbogbo nǹkan àgbàntara ẹ aṣọ àlà òun lè kó máa ń wá ẹni bá lórúkọ kó sì mẹ́dọ̀ nínú oore tọ́lọ̀ ń ṣe fún K1 The Ultimate tó yẹ kẹ́ máa dúpẹ́ lé lórí èwo nú orin yín tó kọjá lọ ni wọ́n kọ nísìn tí ò tún bá gbà mú ẹ wá rí ta bá wá sọ̀rọ̀ lọ tá a sọ̀rọ̀ bọ̀ ká má gbàgbé bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ìyá ọmọ alálùbáríkà yẹn mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá yín sọ o tẹ́ ẹ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ní ọ̀dọ̀ yín mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá gbogbo ẹ̀yin obìnrin ayé sọ ẹ̀yin obìnrin kí làwọn ọkùnrin ṣe fún yín gan ọ̀nà wo la dá níwájú yín obìnrin fẹ́ràn ara wọn o ọkùnrin ni ò fẹ́ràn ara wọn tóbìnrin bá hùwà ọ̀dàlẹ̀ fúnra wọn àwọn ọkùnrin ládàálẹ̀ tẹ́ ẹ bá rí obìnrin tásọ bá bọ́ lára ẹ̀ láàrin ọjà obìnrin ẹgbẹ́ ọ̀sàrí túgèlè ẹ̀ yóò fi kọ́va ẹ̀ bá sọ bá bọ́ lára ọkùnrin wọn ò fi rẹ́rìn ni o tóbìnrin bá tí menstruation bá ka obìnrin mọ́ta ẹni obìnrin ẹgbẹ́ tí ò mọ̀ rí ni ó tu aṣọ fún pé kó fi kọ́va ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní tó tí kan náà àwọn obìnrin bá ṣe tí ọ̀dà majority àwọn obìnrin ni wọ́n ń support wọn àyàfi díẹ̀ nínú àwọn obìnrin kí ni tí mo sọ lórí ẹ̀ ìyá tó bí ọmọ kí ló dé tẹ̀ ń kiri wàrà lọ gàá Fúlàní o ẹ ti rókò kún kẹ́ ẹ tó gbìn pàṣẹ o ẹ mọ bí tẹ́ ẹ lẹ́ẹ̀ bímọ sí o ẹ mọ bíbẹ̀ sí rí o kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn lè stampede pé kó gbọmọ o àwọn ọkùnrin kan bẹ láyé ó rọ̀ ó tù ní o ṣe rí bàbá K1 ṣe rí kó gba nǹkan ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí kó gbà rí ní fíìlì pé wọ́n fi ṣẹ̀sín ni ẹ múra yín wálẹ̀ ní bẹ́ẹ̀ bá gbìyànjú tá ní kò tí ì work eléyìí tẹ́ ẹ ṣe yìí kọ́ ni ó jẹ́ kó work tẹ́ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ṣe ti dọ́dọ̀ àwọn àfáà tí wọ́n súnmọ́ K1 ṣe ti dọ́dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n súnmọ́ K1 ṣe ti dọ́dọ̀ àwọn traditionalist tí wọ́n súnmọ́ ṣe present case yín lọ́nà tó gbàdá ǹjẹ́ advice pé kán jẹ́ ká lọ DNA test ǹjẹ́ ẹ ṣe DNA test fúnra yín ǹjẹ́ mú lọ fún ǹjẹ́ ẹ lọ bá àwọn gbajúmọ̀ tí wọ́n súnmọ́ K1 The Ultimate ìlú tẹ̀yìn ó bá gbé ìkókó bẹ̀ gbọ́dọ̀ pààyàn lọ́mọdé a gbọ́dọ̀ ti torí pé kọ́mọdé ilé ọmọ kí kọ́mọdé ilé ọmọ sunkún kọ́mọdé wá ní scrotum kórópọn bàbá òun lòun fẹ́ fọ́ lòun ò fi dákẹ́ ẹkún bó bá fọ́ kórópọn bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀ ò tó fi bí mi. orúkọ àtòkìkí tó attract ẹ̀yin náà lẹ fẹ́ bàjẹ́ yìí torúkọ yìí bá bàjẹ́ kí lọmọ yín fẹ́ dé bá kí lọmọ yín fẹ́ claim abánidá kì í bá ní débẹ̀ bí mo ṣe sọ nígbà ọ̀rọ̀ Àyànkúnlé onílù bàbá K1 náà rè wọ́n drag mi gan nígbà yẹn ó sọ fún Àyànkúnlé mo ní ó níbò mí ibẹ̀ yẹn lọ́lọ́run pín ọ sí ẹni máa fara yọ́lọ́ fara yẹ́gbin ni bí orin Saheed Òṣùpá inú ẹ̀gbin lọ́lá ń gbé manage bàbá yẹn parí ìjà tí ń bẹ láàrin mo lọ bá K1 mo lọ bá Àyànkúnlé mo ṣe wàhálà àwọn blogger mọ̀ frustrate mi gan nígbà yẹn ìjà náà ló wá padà parí yìí Àyànkúnlé ló do nílé mi yìí Àyànkúnlé ló do ní mọ́tò yìí Àyànkúnlé ní rí promotion yìí nígbà tó realize mistake ẹ̀ tó lọ tó wé ẹ̀ níbi tó ti yẹ kó tó tí ò gbọ́kànlé ariwo orí íńtánẹ́ẹ̀tì mọ́ níjọ́ wọ́n gbé mọ́tò fún Àyànkúnlé bàbá Àyànkúnlé pè mí tí wọ́n sọ fún mi pé sheik ẹ wo orí fóònù yín mo sẹ́ndì mọ́tò síbẹ̀ ẹ bá mi pe K1 ẹ bá mi pe ọ̀gá mi ẹ bá mi pe bàbá mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ràn tẹ́ fún mi ìjọsí tí mo padà tẹ̀lé ó wúlò ẹ̀wọ̀n tí máa gbẹ̀yìn kéèyàn ó má kọjá yẹ ẹ bá lẹ́ẹ̀bà tiẹ̀ jẹ́ tọ́lọ́wọ̀n bá tiẹ̀ jẹ́ ńkọ́ ẹ̀yin kọ́ làkọ́kọ́ obìnrin tí ó kọ́kọ́ wáyé kì í sẹ́yìn làkọ́kọ́ obìnrin tí ó kọ́ sọ pé òun bímọ fún yàn ẹ gbọ́ pẹ̀lú ẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ni lọ́dọ̀ K1 the same K1 kí ni assurance pé mi ò tún ní ìṣẹ̀lẹ̀ kí wàá ló ń nìtumọ̀ yìí pé ẹ lè fọ́ ṣe àní ẹ ti kí ló dé tàn kiri wàrà lọ sí gàá Fúlàní ẹ mọ iye ọmọ tí K1 ti bí ni ẹ mọ àwọn ọmọ olóríire tó ti di lọ́ọ̀yà tó ti dáadájọ́ tán ti di dáadáa ni ọmọ tí yìí náà ó di dáadáa ẹ bá fọgbọ́n ṣe ẹ tètè quit ẹ tètè kúrò lórí ariwo tí wọ́n ń pa yìí ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn wàláì ó lè má dúró jẹ tí wọ́n bá ń sọ fún yín pé tọ́lọ́run ó bá sọmọ yẹn dà yọ sọdà Ọlọ́run lè sọdà lùtọ̀ ẹ̀ tó orúkọ ibi tẹ́ ẹ ló gbà wá ń kọ́ ẹ sọ̀rẹ́ndà ọmọ yín fún DNA kí ẹ jọ lọ sí DNA test
tí wọ́n bá ní bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀sẹ̀ wá wojú rẹ̀ K1 it's not automatic ẹ lè force ẹ̀ kó láìkí ọmọ yẹn. ẹ̀yin obìnrin mọ̀ bẹ́ẹ̀ sì máa wọ ọkùnrin mọ́lẹ̀ bí bákan lẹ́jọ́ múra yín mọ́lẹ̀ ẹ̀yin ó kì í mọ́lẹ̀ ẹ̀yin àṣẹ bàbá ò lo kọ́ńdọ̀mù kí lọ́kẹ́ anybody ọ̀daràn làwọn méjèèjì tá a bá ní àlòfin ṣẹ̀ríà wọ́n jọ ṣe ṣìnà ni ọ̀daràn jọ làwọn méjèèjì ní òfin ṣẹ̀ríà àkọsẹ́ ni ọmọ ẹ̀yin àṣẹ bàbá ò lo kọ́ńdọ̀mù kí lọ́kàn ta lọ́mọ tí wọ́n ń lò ta lọ́mọ tiẹ̀ náà ṣé wọ́n náà lo kọ́ńdọ̀mù rí ẹ̀yin bàbá ń kì í mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbó ń kì í mọ́lẹ̀ lẹ́yìn spíkà kí lọ́kàn ẹ̀yin èèyàn ṣe yàtàrà yín báyìí kí ló dé tẹ́ fẹ́ dání onílérú torí ìtọ́lọ́run arábìnrin yìí ẹ̀yin ni mo rí bá sọ̀rọ̀ ẹ lọ pík kọjọ́ tó lọ ẹ tètè lọ rí fáàsì ẹ má jẹ́ kí wọ́n bà nǹkan jẹ́ mọ́ ọmọ yín lára nítorí èní kọ́ nítorí ọ̀la ni aṣọ àlà ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyè o àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára gọ̀fẹ́ ní tójú ẹ kò lè ráàyè sí. Al-Qur'ani ní inna kaidakunna adhim ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́lẹ́ tẹ́jú ọ̀kan mo sọ lọ yẹn tá nàbí sọ́tàn rẹ̀ ète ni ète lóbìnrin fi sọ odidi ànábì Yusuf ló fi hàn lọ́gbà ẹ̀wọ̀n lórí pé wàá débẹ̀ tó lòun ò débẹ̀ ọ̀ jẹ́ ń bẹ̀ ó ní wọ́n jẹ́bẹ̀ you go chop ó ní wọ́n chop ebi ló gbé Yusuf lọ́gbà ẹ̀wọ̀n kọ́nà wọn tó wá tibẹ̀ sọ di nǹkan ńlá ẹ̀yin obìnrin iyọ̀ ayé lẹ́jẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ yẹ̀ tó yẹn tí máa ń dùn yẹn ni pé ọ̀pọ̀ ọgbà ní tó jẹ́ èébú yín gan lẹ́yìn gan fi máa ń ṣe fáàrí ẹ lọ wo èébú kan tó kọ́mọ̀ l'Amẹ́ríkà tán bá fẹ́ bú yẹn tí wọ́n sọ pé you this motherfucker àwọn obìnrin ọmọ pé àwa Áfíríkà la lè bú yẹn ẹ̀yin náà lẹ ní ẹ̀yin obìnrin ní kí ló dé tó jẹ́ pẹ́nu ẹ̀yin obìnrin yìí náà ló tó kọ́mọ̀ sí jù láti máa pè yẹn ní motherfucker ẹ mọ̀ pé láyé john tí wọ́n ń kó ẹrú láti Áfíríkà àwọn òyìnbó ń bi tí wọ́n ya ìkàdé wọ́n ròyìn pé àti máa lọ kẹrú láfíríkà ti nira wọ́n sì láwọn ẹrú tó jẹ́ pé wọ́n gbé wọn láti Áfíríkà tóyún ni àwọn ọmọ wọn ti bàlágà wọn ti di géńdé wọ́n fọ́ọ̀sì àwọn ọmọ yẹn láti máa báyà wọn lò pọ̀ bí wọ́n ṣe ń báyà wọn lò pọ̀ ni wọ́n ń bímọ àwọn ọmọ tí wọ́n ń bí yẹn wọ́n tún sọ àwọn náà dẹrú lẹ́rú wọ́n fi ń pọ̀ ìtumọ̀ yẹn ni pé you this motherfucker ìwọ tí mọ̀ mẹ́ bá lò pọ̀ ebi náà lẹ́yìn obìnrin fi ń búra yín ẹ̀yin náà lẹ́yìn fi ń bú gbogbo èèyàn àtọ̀pọ̀ nǹkan tó pọ̀ nítorí pọ́jọ́ ti lọ màmá tó bí arábìnrin yìí ẹ dákun ẹ wò tàn ká tó tún ṣẹlẹ̀ nínú Bíbélì ìtàn ọmọ onínàkúnà ó ti gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ó ti lọ ọ̀nàwó yẹn tán ló wá padà wá ọwọ́ abẹ bàbá ẹ̀ ó múra ẹ̀ wálẹ̀ ó ní kí bàbá òun dà òun pọ̀ mọ́ àwọn ọmọ ọ̀dọ́ ibi tó gbà wọlé nìyẹn tí bàbá fi dá padà sáàyè rẹ̀ ẹ̀ sì dọ́gbọ́n kẹ́ ẹ̀ múra yín wálẹ̀ yọ gbéraga yìí kúrò olówó ò ní jẹ́ òró gangan kí wọ́n fa ojú àgùn má tẹ̀ bó ṣe lè wórí òun lẹ pè ní bàbá ọmọ yẹn tí wọ́n bá tẹ̀sítì ẹ̀ tí wọ́n bá lò ní bàbá ẹ̀ òun ló ní final say gbogbo ọjọ́ tọmọ yẹn bá fẹ́ ṣe dáadáa orúkọ ẹ̀ lẹ́ẹ̀mọ́ dáa ẹ má jẹ orúkọ yọ bàjẹ́ ẹ quit ẹ kúrò lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wọ́nà bọ́rọ̀ yóò ṣe yanjú ọlọ́run ọdẹ fún yín yanjú ọmọ yẹn ò ní ráre yóò soríire láyé yóò lá àlùbáríkà ara ń tẹ́ gbé sọmọ yẹn lọ́kàn ní kọ́mọ yẹn máa sọ pé wọ́n sọ fóun pé bàbá òun bílíọ̀nìà ni ṣé bílíọ̀nù bàbá ẹ̀ ní wá àbí bàbá lọ wà èwo ní wánú méjèèjì hábà ẹjọ́ ò lè jẹ́jú ẹni ká mọ̀mọ́ ẹ̀dá mo dá tíkẹ́ wà fún mi ò bẹ̀rù anything mo dá tíyín náà fún yín ẹ lọ change o ó rẹ̀ jẹ́ ni ṣé yóò pọ̀ wọn ọ̀bá lòpọ̀ ní ṣé gbogbo ẹni èèyàn bá lòpọ̀ ní doyún ṣé gbogbo ẹni èèyàn bá kìmọ́lẹ̀ náà ní fi doyún alọ́daràn làwọn méjèèjì nù ṣẹ̀ríà ní òfin ọlọ́run bí ọjọ́ ṣe sí náà ni kí ló dé tó jẹ́ pé ẹ̀yin obìnrin àwọn ọkùnrin lẹ́sà máa di gbogbo ẹrù gbogbo ń tó bá ti da ẹ̀ máa tó mọ́tò ara yín bá a bá ti bẹ̀rẹ̀ ìjà báyìí gbogbo yín ó tò sẹ́yìn ara yín àfàwọn kọ̀ọ̀kan tí wọn kì í sábà ṣàbòsí lókù nítorí náà ìyá tó bí ọmọ mo fi ọlọ́run bẹ̀ yín ẹ lọ ṣe tó yẹ kó ẹ ṣe bàbá K1 the ultimate ẹ fa ọmọ yìí mọ́ra ẹ múra yín wálẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá yín dá sí i bómi náà bá tún dé ẹ tún yan kọmitì mi kò nídìí kó dórí afẹ́fẹ́ mọ́ tí wọn bá ti ń yọjú bàbá K1 oníkìíní fertilizer ọlọ́mọ ṣàánú yìí o àbá ní táwọn ọkùnrin kan wá kiri IVF tí wọn ná mílíọ̀nsì tí ò dọ́mọ bẹ́ẹ̀ kọ́ lélẹ̀ oyún ni bẹ́ẹ̀ kọ́ dìtọ̀ oyún ni bẹ́ẹ̀ àbábò lẹ̀ ṣe ẹ̀yà àkàrà yé ní síkírìtì kìíní yìí kìíní yìí máa fata ìpọ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín o ọlọ́run sì jẹ́ lè máa lo sọ́nà àlàálì lálùbáríkà alukur'an bàbá K1 ẹnìkan ò máa gi tí ó kàn yín gbó ọlọ́run ló máa bí orí fẹsẹ̀ lọ ẹnìkan ò máa gi tí ó kàn yín gbó ọlọ́run ló máa bí orí fẹsẹ̀ lọ. àmọ́ ọmọ tí ó jẹ́ olú ọmọ láàrin àwọn ọmọ àmọ́ ọmọ tí ó jẹ́ olóríire o ọmọ tí wọ́n kọ̀ sílẹ̀ tí wọ́n fọ́ọ̀sì ànábì Ibrahim pé kó lé dànù tànábì Ibrahim tẹ̀lé tí ò lé dànù tó tẹ̀lé dáàrin àpáta
lódì ìlú mọ́kàlẹ́ ní lódì ìran lárúbáwá o àmọ́lá o gbogbo ọmọ tẹ́ ẹ ti bí ẹ̀yin obìnrin ara mistake míì tẹ́ ẹ máa ń ṣe nu ẹlòmíì ó fọ́ọ̀sì ara ẹ̀ sọ́kùnrin lọ́rùn ó ò tí ì rí bí fọ́ọ̀sì ara ẹ̀ sọ́kùnrin lọ́rùn tán ló ti máa fi rẹ̀ ikú ètì àwọn tó ti wà nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé the same right lẹ́jọ́ ní ó ka primary 1 ó tó ka primary 3 náà ẹlòmíì ọmọ tiẹ̀ gan yóò ti máa wo pé bọ́mọ rẹ̀ kan ti di lọ́ọ̀yà ìbọmọ rẹ̀ kí ló dé tọmọ tòun náà ò lè di pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ fi tó pẹ̀lẹ́ ni wọ́n fi pa ẹ̀fọn tọ́bà lórí kórópọ̀n bẹ́ẹ̀ bá lóun ọ̀fà gidi pa yóò pa ẹ̀fọn tán yóò sì tún pa nǹkan míì mọ́. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.